ẹ lọ kan tí mo sọ ilẹ̀ billahi la ilaha illa ẹ lọ kọ́ lẹ̀ bó ti wulẹ̀ kíláàjọ aṣọ àyèdè lóògùn kan ní gbogbo nǹkan tó ìyá tó lọ yẹn máa ní effect nínú ayé kò yẹ kó sì sọ́njọ́ tó ti sọ yẹn àwọn kò mọ kéwù ṣùgbọ́n wọ́n ní nítorí tọ́lẹ̀ báyọ̀ oníkéwù jẹ́ Barrister fa kéwù jùlọ ọjọ́ tí ìyá yẹn kú ló bẹ̀rẹ̀ sí ní problem ọjọ́ ìyá Sọ̀ní kú Sọ̀ní ti ṣe jẹ́jẹ́ Sọ̀ní sọ pé ẹni tó mọ bó ṣe ń bọ́ lọ́hùn sọ ti kú yìí jẹ́jẹ́ ló kù nítorí wàá sí ìdánwò yẹn àwọn kan máa padà bí kò sóògùn tó lè ní ẹ gbàgbé ẹ àwọn afá wa pẹ̀lú pọ̀ báyìí wọ́n wá ṣàdúrà fẹ́yìn àròjinlẹ̀ ní kẹ́ẹ̀rù ẹwòye ọ̀rẹ́ yín tó ti ìsanwó sí àwọn ọmọ tiẹ̀. Lakal hamdu hamudan wa sana'il abina. Imam wàhálà èèyàn dáadáa ni ẹgbẹ́ mo tún sọ bàbá èèyàn dáadáa lẹ́yìn bàbá yìí wàhálà òní wàhálà kò kàn jẹ̀bú lọ́wọ́ kò kàn lẹ́sẹ̀ o á rẹ̀ gbé sórí báyìí pé o gbọ́dọ̀ ní problem kí n tiẹ̀ Ọlọ́run wa mẹ́sàn-án wà bí omi wa. Lakal hamdu hamudan wa sana'il abina. Mo fẹ́ kẹ́ ẹ rárò jinlẹ̀ ẹ wòye ọ̀rẹ́ yín tẹ́jọ bẹ̀rẹ̀ ayé lọ́dún yẹn lọ́hùn tẹ́ ṣe ń tọrọ ọmọ fún òde ní tí ò tí ì bì tí wọ́n dẹ̀ ti bí tí lékún. Ilahul wara wal jinu lillahi yashiku. Bí mo ṣe dé láàárọ̀ yìí mo ní ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ báyìí o ti dáhùn tó pọ̀ kọjá tó bẹ́ẹ̀ kó bọ́nú ẹ̀ kí ló tó fi bọ́n bẹ̀. Ilahul wara wal jinu lillahi yashiku. Ọ̀sọ̀ọ̀sẹ̀ wọ́n ní Àbújá yá Onitsha yá Maiduguri yá ẹ̀sọ́ stéètì tẹ́ ti dé Nàìjíríà yìí Ìbàdàn lásán ni Mr. Yusuf lọ tí ò padà kí ló tí wọ́n fi padà. Lakal hamdu hamudan wa sana'il abina. Ilahul wara lillahi yashiku. Bàbá yìí máa ọ̀rọ̀ ọmọ ló ṣe tó fi bọ́sálì kìámà ara ọmọ òun ìyá jẹ́ kó lọ gbé fún ìyá kan lọ gbé fún ìyàwó ẹ̀ ní UCH Mr. Yusuf dẹ̀ ń padà bọ̀ ibi títì tó ń gbà lójoojúmọ́ ló ṣe é lẹ̀ náà ló ti wọgbó ṣe bí ẹjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ní kí ló tó wò lọ́jọ́ ẹ̀yẹ. Ilahul wara wal jinu lillahi yashiku. Inú mi dùn bẹ́ẹ̀ mọ́ ẹni tó jẹ́ branch kan tó láti wá tẹ́lẹ̀ tàṣà ni ọ̀gá ṣe dáadáa gbogbo ibi tó ti ń rí owó láyé àti àrámù àti àlálì gbogbo ẹ̀ náà kó papọ̀ tí wọ́n lè sọ pé olówó làwọn ṣùgbọ́n náà sọ pé ṣé ò ní jẹ́ lómi ló máa jẹ́. Lakal hamdu ya rahmanu ya dafi alibala. mo kí ẹ báwa ti bá rúkọ ọba tó tóbi ní ẹ o ọba tí ń dára tẹ́lẹ̀ kò yẹ kí lè bó ṣe léwu lẹ̀ kí àwọn èèyàn pọ̀ lé bọ̀bọ̀ tó ń kọrin yẹn tó lénìí tó bá máa dọ̀sẹ̀ méjì sísìn ìyá máa jà àwọn ọmọ ẹ̀ kò sí bọ́ ṣe kí o àdúrà òòrùn wọn á jìyà bẹ́ẹ̀ ni kò sádùá ń bẹ̀ bàbá wa kọ́ máa ń pòwe kan bàdàn á ní ẹjẹ máa bẹ̀ lọ́wọ́ kíyàwó yín kú ẹ má bẹ̀ lọ́wọ́ kọ́kọ́ yín kú bàbá yìí máa sọ fún wa bàdàn ní àwọn ìyàwó ẹ má bẹ̀ lọ́wọ́ kọ́kọ́ yín kú o ìṣekúṣe náà ṣe ìyàwó òkú ọ̀run o torí pé ebi á dé ebi àtàfà yìí no èmi àti làwà á ti tọ́dún mẹ́wàá nísìnyí tá à ń bọ̀ láti ọ́fíìsì tá a gba wóró tá ẹ̀kọ́ yẹn tí ìyá kan ń ṣàṣemáṣe ń bẹ̀ Làwálì wà lọ pé pé màmá irú yín kílẹ̀ ń wá ń bí tó ní tàǹsí ní pòyì mórí títì ń bí Làwálì wá kawó lọ́dún náà nígbà pé bíyàwó 2,000 5,000 àwọn akọ fún pé kí n gbọ́dọ̀ rí yín bí ó ní màá tún wá lọ́la o ṣẹ́mọ̀ mo wá yọ̀ padà wá ní màmá ó ní tí n bá ti fọwọ́ lé mọ́tò tí mo dẹ̀ yọ̀dí sí wọn wọ́n máa ṣe wọ́n kan náà ní wọ́n fún mi lówó nítorí wọ́n pa máa ilẹ̀kùn jọ náà ìyá yẹn wa bó ṣe pèlè àwọn àti wá fún ìyá yẹn fún lówó ìyá yẹn wa mú fóònù wọ́n ń pa àwọn ọmọ ẹ̀ ní ìfẹ́ dákọ̀ jọ gbómi kaná má jẹ́ káwọn àbúrò ẹ̀ sún o mo ti lówó kò sí ó padà sọ fún wájú ẹ̀ pé bàbá wọn tó kú ló sọ ohun ti báyìí òun ti tíráì kó òun ò dẹ̀ fẹ́ kọ́ jìyà tó jìyà yẹn ẹ dúpẹ́ tí ń fọlọ́wọ́.